olórin ẹ̀mí nni Táíwò Adégbòdù ti jáde láyé. Ikú dóró, ikú ṣèkà, ikú mẹ́ni rè lọ. Gbajúgbajà òǹkọrin ẹ̀mí nni Táíwò Adégbòdù tó jẹ́ ọ̀kan lára àwọn ìbejì Adégbòdù Twins ló ti jẹ ẹlẹ́dàá rẹ̀ nípè báyìí. Ìròyìn ikú rẹ̀ gbáyé kan lówùrọ̀ ọjọ́ Àìkú Sunday tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹta ọdún tá a wà yìí nígbà tí akẹgbẹ́ rẹ̀ nínú orin ẹ̀mí Esther Ìgbẹ́kẹ̀lé fìdí rẹ̀ múlẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀. Esther Ìgbẹ́kẹ̀lé ló fi àwòrán Táíwò Adégbòdù sórí ìkànnì ayélujára pẹ̀lú àkórí "Èrínwó Àjànàkú sùn bí òkè". Ó sọ̀rọ̀ pé láti gbàgbọ́ ó dìgbà ó ṣe o. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní Táíwò kí ló dé tó fi àwọn ọmọ àtìyàwó rẹ̀ sílẹ̀ tó sì dágbére fún mi kó o tó lọ. Títí tó fi di àsìkò tá à ń kó ròyìn yìí jọ, wọn kò tíì sọ ohun tó ṣokùnfà ikú rẹ̀ àmọ́ ìṣẹ̀lẹ̀ láabi yìí ti sọ gbogbo àwọn olórin sínú ìbànújẹ́ báyìí. Táíwò àti Kẹ́hìndé Adégbòdù ni òǹkọrin ẹ̀mí tí wọ́n sì jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí nípínlẹ̀ Ọ̀yọ́. Ìwádìí fi hàn pé òun ló gbé ara rẹ̀ lọ sí ilé ìwòsàn lálẹ́ ọjọ́ Sátidé nígbà tó ṣàkíyèsí pé ara òun kò sí dáadáa. Lẹ́yìn wákàtí díẹ̀ sí ni àwọn dókítà sọ pé àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin rẹ̀.